Africa Content TV. Ọjọ́ kẹẹ̀ẹ́dógún náà padà oṣù kejì ọdún àbí jet aláwọ̀ máa ń fa ọ̀rẹ́ ojú. Aláwọ̀ máa ń ra àbí jet ṣe bọ́ọ̀rọ̀ ọ̀rẹ́ aláwọ̀. Welcome to the 50s. Káàbọ̀ sáré wá. Yemen Alaji, welcome to the 50s. Now, Kaka Limosha, allow to Madi Ben allow to how to go to what we're going on your body. What we're family around. Welcome to the 5th floor. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ṣe. Mo ti fẹ́ ìjà ṣe mọ́. Mo ti fẹ́ ìjà tó ní báyé. Mo lé lára àbọ̀dá ìkàtà lápá ọlọ́. Lẹ́yìn tó ń tán. Ẹ̀yin ò wá jáde rà lọ́jà.